Africa Content TV. Tóbi Ṣèyí Mákindé dára, ìyẹn ló mú wa fọkànbalẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, bọ́lọ́hùn ò ṣe tó yan Ṣèyí Mákindé fún wa. Ọmọ Látúbọ̀sún Mákindé àmàgbàdùn ẹ̀, ọmọ Abigail èyí tó dolóògbé lọ́jọ́ sí, àìsùn ọ̀sán là ń sọ pé ọkàn ti tó, ọ̀sán Ṣèyí dùn àti mòyí àtúmọ̀ míì sí èrò mọ̀nàfíkì. Kò mọ̀ ní kò lé ẹ lórí, bóyá gọ̀ǹsán Ṣèyí ọmọ Mákindé. Ìbàdàn níbí nílé Olúyọ̀lé o, èmi mọ̀ lọ́mọ àjòrò sùn. Ọláyọ̀rímọdé mo fẹ́ gbọ́gò ìlú mi ga, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n fọkàn balẹ̀. We have two governors coming forward. A former governor, Speaker of the House of Assembly. This is a high-power delegation. Ọmọ Látúbọ̀sún Mákindé àmàgbàdùn ẹ, ọmọ Abigail èyí tó dolóògbé níjọ́sí, àìdùn ọ̀sán là ń sọ pé ọkàn ti tó, ọ̀sán Ṣèyí dùn àti mòyí àtúmọ̀ míì sí irọ́ mọ̀nàfíkì. Kò mọ̀ ní kò lé ẹ lórí, bóyá gọ̀ǹsán Ṣèyí ọmọ Mákindé. Inú ayé dùn bí Ṣèyí ṣe di gómìnà. Inú ayé dùn bí Ṣèyí ṣe di gómìnà. Kábíyèsí. Ṣèyí ọmọ Mákindé. Ní Ọ̀yọ́ State Mákindé. Ṣèyí ọmọ Mákindé. Nílùú Ọ̀yọ́ State Mákindé. Gbogbo Ìbàdàn bẹ́ẹ̀ lẹ́yìn ẹsẹ̀. His Excellency is a recipient of numerous awards, including the 2024 Africa Leadership Magazine's Best Performing Governor, South Nigeria, and currently serves as the chairman of the South Governors Forum. Governor Tiri's leadership is rooted in humility, strategic foresight, and people-first philosophy. As he continues to serve with vision and compassion, he remains a beacon of hope, not only to Bayelsa State, but also to the broader Nigerian landscape. Your Excellencies and all your fathers, distinguished and eminent personalities, I present to you Executive Governor of Bayelsa State, His Excellency, Senator Tiri. A round of applause for him, please.